Ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Orúkọ mi ni Larry Ali. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti ìjọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí. Pàápàá jùlọ, àwọn ọ̀rọ̀ tí ó lè tàbùkù ìran wa tí a máa ń sọ àbí tá a máa ń lò tí a kì í kọbi ara sí. Òun ni máa ń yọ tí máa ń yànnàná ẹ̀. Lọ́jọ́ tòní, ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ohun tí a máa ń sọ pé ẹnu àwa Yorùbá ò kò, pé betrayer ni wá. Ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀. Ìran Yorùbá jẹ́ ìran tí Ọlọ́run fún ní ọgbọ́n àti ìmọ̀ àti òye. A dẹ̀ jẹ́ ìran akínkanjú. Àwa mọ the importance of life. Naturally, Yorùbá mọ the importance of life. Yálà ó kàwé o kò kàwé. Ẹ bá dẹ̀ wò, naturally, ìran ẹ̀dá láyé, yálà aláwọ̀ dúdú, aláwọ̀ funfun, I like láti dominate ara wa, ìjẹgàba. So tẹ́ bá wá rí ẹ̀yà tó jẹ́ pé Ọlọ́run jogún ọgbọ́n àti ìmọ̀ fún wọn, automatically issue máa ṣẹlẹ̀ nínú irú ẹ̀yà bẹ́ẹ̀. Ìyẹn ò mean pé ẹnu wọn ò kò. Ìmọ̀ àti òye t'Ọlọ́run jogún fún wọn, wọ́n máa lò. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo ilé ẹjọ́. Tí lọ́ọ̀yà bá wà ní ilé ẹjọ́, ẹ rí pé ọmọ máa argue torí ohun tẹ́ni yìí mọ̀ lẹ́ni yìí mọ̀. Ohun tó ń quote lẹ́ni kejì náà ń quote kó tó di wípé judge á wá give judgment. So èyí dífá fún pé láwùjọ tí àwọn ọ̀jọ̀gbọ́n bá pọ̀, dandan ni kí ìtakùrọ̀sọ argument kó máa ṣẹlẹ̀. That doesn't make them a betrayer or pẹ́nu wọn ò kò. Yálà ìta máa fi lo gbólóhùn pé ẹnu wa ò kò. Ẹ jẹ́ ká máa lo gbólóhùn pé Ọlọ́run dá Yorùbá dáadáa. Ọgbọ́n àti ìmọ̀ àti òye ó pọ̀ fún wọn. Nítorí ẹ jẹ́ ká sọ báyìí pé ẹni tí wọ́n jọ ní agreement àbí tájọ sọ̀rọ̀ lénìí bí aláwùjọ kan, àjọ sọ̀rọ̀ kan, àjọ agree nǹkan kan. Torí Ọlọ́run jogún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ìmọ̀ àti òye fún wa. Tó oníkálùkù wa bá lọlé, we can think or rethink. And most times, téèyàn bá padà lọ rò nǹkan, nítorí ibi tọ́gbọ́n wa mọ̀ la sọ sí yẹn. Tá bá padà lọ rò nǹkan, there is 99.9 pé a lè ní change of mind. Àwọn kìíní ní èyí tí ẹ ká máa rí pé Ọlọ́run ló jogún ọgbọ́n àti ìmọ̀ pọ̀. Wọ́n tó ní ọgbọ́n àti ìmọ̀ pọ̀ nílẹ̀ Yorùbá jọjọ. Òun la máa ń rò àbí la máa fi ń sọ pé ẹnu Yorùbá ò kò. Ìjọ́ tí ẹnu èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní kò, á jẹ́ pé they are limit to nǹkan kan. Ọgbọ́n àti ìmọ̀ yẹn kò ní pọ̀ lórí wọn. Ibi tí ọ̀jọ̀gbọ́n bá wà, dandan ni pé kí misunderstanding kó máa ṣẹlẹ̀ àbí àìmágbọ́ra ẹni yé. Àdúrà tá a máa gbà, tí èmi rò pé ó yẹ ká máa gbà ni pé k'Ọlọ́run jọ̀ọ́ jàre kó má jẹ́ kí ọgbọ́n wa kó já sásán, pé àgbọ̀ngbọ̀n jù òun ló máa ń pọlọ́gbọ́n, kọ́gbọ́n wa má pa wá. But tá bá ní ká máa fi ọ̀rọ̀ òkè ọya àbí àwọn kìíní ká máa fi ṣàkàwé pé ẹnu tí wọ́n kò, ọ̀rọ̀ yìí ò jọra wọn rárá. Kò tiẹ̀ lọ. Nítorí ó rọrùn fún òkè ọya kí olówó kan dúró, kí bí àwọn tó jẹ́ àlùmájìrì àbáwọn tí wọ́n ní 100 kan máa wà lọ́ndà ẹ̀. Kò rí rọrùn fún ọmọ Yorùbá láti gbé irú ìgbésí ayé yẹn. Torí kódà kó má lówó lọ́wọ́, ìyá tí ò lówó lọ́wọ́ ó believe ní ọmọ tó ń bí. Bàbá tí ò lówó lọ́wọ́ ó ń tọ́ ọmọ pé wàá dàgbà wàá ṣoríire. Tẹ́ bá wo lágbàlẹ̀ ayé ń sìn pé nílùú òyìnbó àbí ní gbogbo ibi, ẹ̀yà tó ń fakọyọ jù, ẹ̀yà Yorùbá,
ẹ̀yà Ìgbò àtàwọn ẹ̀yà míì wọ́n pọ̀ tó ń fakọyọ because wọ́n gbà pé they are not limited, they are not limiting themselves, they are not, ṣe understand, wọ́n restrict sí pé àwọn ò lè grow. Ṣe understand? So èyí tá a máa fi conclude pé ẹnu wa ò kò, ọgbọ́n àti ìmọ̀ t'Ọlọ́run fún wa ni mo máa rọ̀ wá pé ká máa appreciate pé Ọlọ́run ló jẹ́ kí, and tí a bá ti rí bẹ́ẹ̀ kó má jẹ́ ohun ìbànújẹ́ pé à ń sọ̀rọ̀. Ẹni tí ó fẹ́ kí ẹnu gbogbo èèyàn kò, á jẹ́ wípé ẹ̀yà yẹn wọ́n ṣojú ogun débi pé wọ́n lè control ya kí gbogbo wa máa lọ. Tá bá wà ní freedom of pé ká lè ronú, tá bá ní freedom pé oníkálukú lè ronú, ó lè fi ẹ̀hónú ẹ̀ hàn, ó lè sọ̀rọ̀ nǹkan tó bá fẹ́, tó wá jẹ́ pé ẹ̀yà yẹn ní àwọn ọ̀jọ̀gbọ́n nú láti lè ó máa rough bó ṣe ń rough yìí. Torí mo fully believe pé ẹ̀yà Yorùbá sì máa padà rule, torí we are having everything láti rule the world. We are great people. Kò cross mind mi rí láti sọ pé betrayer ni wá. Téèyàn bá betray mi, tí bá meet ẹni tó betray mi, èèyàn ni, kò ní ṣe pẹ̀lú ẹ̀yà Yorùbá, èèyàn ni. It could be anybody. Lójú tèmi bí mi ṣe máa rí, èèyàn ni. Kò ń ṣe pé bí ẹ̀yà yẹn ló ní particular kíní tó máa ń kọ́yàn àbí tó máa ń ṣe, bó ṣe mọ̀ wọ ẹ̀wù ni, èèyàn ni. Màá rọ̀ wá, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a ní different orientation and bá ṣe lè máa gbé àṣà àti ìṣe wa ga. Torí à ní ẹ̀yà míì tá lè claim. Ọ̀rọ̀ tó bá dẹ̀ ń sọ sẹ́ni lójoojúmọ́, betrayer ni ẹ̀yà Yorùbá, ẹnu wọn kò possible, ẹnu wa ò lè kó. Torí nǹkan tá bá ń sọ, there is power in the tongue. Nǹkan tí èèyàn bá ń sọ, torí ọmọ bàbá ẹni tí ó ju 20 years àbí 30 years, òun náà ti bímọ, ọ̀rọ̀ ìlú ń gbọ́ tó fi dé stage yẹn, òun náà ti tún bímọ, òun náà ti ń sọ fún àwọn ọmọ ẹ̀, ọ̀rọ̀ yẹn la máa sọ, ó wà, ṣe tí understand, ó máa continue kíní yẹn ni. Bẹ́ẹ̀ náà ni tá bá bẹ̀rẹ̀ sí sọ pé ìran Yorùbá ní ọgbọ́n o, Ọlọ́run jọ̀ọ́ jàre wá fún wa ní ìmọ̀ àti òye tá lè fi tó, bí a good leader la máa ní o, àbí èèyàn kan tá máa bọ̀wọ̀ ní o, tó ṣá máa lè jẹ́ kẹ́nu wa kò, because ọgbọ́n àti òye la ní ni, kò ń ṣe pé bí ẹnu wọ̀ ń kò. Ẹni tó bá ti ní ọgbọ́n, àwùjọ tó bá ti ní ọgbọ́n, tó bá ti ní ìmọ̀, tó bá ti ní òye, ó máa hard kí ẹ limit wọn tó pé nǹkan báyìí ni kẹ́ máa ṣe. Ó máa hard. Màá rọ̀ wá, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tún fi eléyìí sínú okùn àyà wa láti lè máa mọ̀ wípé ẹ̀yà Yorùbá o kò ń ṣe betrayer, kò ń ṣe pẹ́nu wọ ọkọ̀, ọgbọ́n àti ìmọ̀ tó. Àṣà lè gbàdúrà pé k'Ọlọ́run ṣe wá ní ẹni tí ò ní lè ronú, tí ò ní fẹ́ nǹkan tó dáa, torí a fẹ́ nǹkan tó dáa ni. A lè gbàdúrà pé k'Ọlọ́run ṣe wá ní ẹ̀yà tó jẹ́ pé kó ṣáà máa tì wá lọ báyìí, ibi tó bá ti tì wá sínú la fẹ́. Téèyàn bá ti lè object and oppose, nǹkan tó ń pè ní betrayer náà ni, to object and to oppose. And tí ìlú bá máa fẹ́ da, àbí tí ìlú bá máa da, táwọn àwùjọ kan àbí tó orílẹ̀-èdè kan bá máa da náà, you need to object and oppose. Ẹ wo China fún àpẹẹrẹ, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yẹn, ṣe fẹ́ sọ yìí pé ojú kan tó ń tì wọ́n sí ni, oníkálukú bring idea ẹ̀. Ṣé kó tó di pé gbogbo àti Amẹ́ríkà ti ń lò gbàbọ̀, kó tó di pé China bẹ̀rẹ̀ sí jáde wá. So àwọn náà ti kọ́kọ́ bí ọgbọ́n tó níyẹn, ó ti kọ́kọ́ favour wọn gbà kan, àbí nítorí wọ́n pọ̀, àbí torí wọ́n ní disagreement. But at the end of the day, wọ́n padà wá ń gbádùn ẹ̀ báyìí. Tí èmi náà nígbàgbọ́ pé Yorùbá máa padà gbádùn ẹ̀ níkẹyìn.
ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, ẹ jẹ́ ká máa ní positive mind lórí ìran wa. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ẹ ṣé.